Hi everyone, mo fẹ́ fòkò kan pé bíi mẹ́ta question mẹ́ta mo fẹ́ dáhùn lórí fídíò yìí. Mo share screen record fídíò kan lánàá. Fídíò yẹn mo ti ṣe bí a month ago, mo kàn screen record short clip ńbẹ̀ ni nípa àwọn arúgbó, àwọn tí wọ́n ṣe nǹkan oṣù mọ́. Mo sọ fún wa, mo ní studies kò sọ pé nǹkan kan wà tó lè da obìnrin láàmú nígbà tí obìnrin bá ń dóko nígbà tí ó di nǹkan oṣù mọ́. Ìgbà yẹn gan lobìnrin ní láti dóko because number one ni pé kò sí natural lubrication mọ́ fóbìnrin. Mo sọ fún wa, mo ní estrogen àti progesterone level of the ara ó ti drop ní time yìí. Then ó máa tún cure insomnia. Àwọn arúgbó mi wà láwọn ò rórun sùn, wọ́n á máa lògùn oorun. Tárúgbó tó bá ń dóko dáadáa ó máa sùn, oorun ò ní sí nínú nǹkan tí a ṣẹ̀ṣẹ̀ tó fẹ́ máa wá oògùn rẹ̀ fún wọn. Then ló máa ń rejuvenate wọ́ọ̀lù ojú ara fún obìnrin because that is the only lubrication tó obìnrin lè ní at that particular time. Then ó máa ń strengthen bladder. Ó máa ń mú kí bladder nílé ibi títọ̀ máa ń regún sí, ó máa ń jẹ́ kí bladder strong kó lè hold ìtọ̀ dáadáa. Àwọn arúgbó tán máa ń tọ̀ sára yẹn, tán máa ń wúkọ́, tán máa tọ̀ sára, tán máa kàn rẹ́rìn lásán, tán máa tọ̀ sára yẹn. Ṣé ya báyìí nísìn, tán bá ń dóko dáadáa, tán ń dóko déédéé, wọ́n ní kàn máa tọ̀ sára indiscriminately. Yẹn fún arúgbó. Then ó tún máa ń jẹ́ kí ara is a form of exercise fún arúgbó obìnrin. Then àwọn tí wọ́n sọ pé inú wọn ikùn wọn máa wú, ṣé rí tí old age bá ti ń dé, àwọn míì ò kí ń ṣe exercise mọ́. Ẹlòmíì á jẹun, wọ́n á sùn, wọ́n á jẹun, wọ́n á sùn, kò sí exercise. So accumulation of oúnjẹ iní máa ń fa ikùn títóbi. Kò ń ṣe pé ó máa ń wá tọ̀, ó yóò wá rọ̀ sínú, kò wá sí bí ó ṣe jáde. Mo sọ fún wa, mo sọ pé menstruation tá ń ṣe, wall of the uterus, wọ́ọ̀lù ilé ọmọ àti ẹyin tí ò dọ́mọ ló ń jáde. Nígbà tí kò sí ẹyin mọ́, wall of the uterus ò shed mọ́, kò sí nǹkan téèyàn expect heavy flow kankan mọ́ at that particular age of life. So ẹ lè expect pé ẹran tó bá wá gbàtàn pé ní èsè wá jáde. You see, normal bóbìnrin ṣe máa, gbogbo àwọn liquid yẹn máa jáde padà by nature. You understand? Kò ń ṣe nǹkan tí èèyàn lè máa bẹ̀rù. Gbogbo àwọn hormones, àwọn oxytocin, àwọn endorphin, dopamine, prolactin, gbogbo àwọn prolactin yẹn tiẹ̀ is for relaxation, is a relaxation hormone. All these things arúgbó need ẹ̀. Arúgbó need gbogbo àwọn nǹkan yẹn láti mú kí ara wọn wà ní àlàáfíà ní old age. So natural medicine òun ni oko jẹ́ fún àwọn tí wọn ò ṣe nǹkan oṣù mọ́. Kò sí wàhálà kankan torí mo rí ní kọ́mẹ́ǹtì, is it even on my YouTube, pé ọkùnrin tó bá wá ti wá ń súnmọ́ ẹni tí ò ṣe nǹkan oṣù mọ́, kí ni ó wá ṣe, kí ló fẹ́ ṣọkùnrin? Ọkùnrin ò ní pírọ́blẹ́mù, obìnrin tó lè máa bẹ̀rù náà nìyẹn, kò sí tóbìnrin bẹ̀rù fún. It's not a problem. Go and ask the medical people. Kò sí wàhálà kankan nù pé obìnrin ò ṣe nǹkan oṣù mọ́ ó dóko. Àwọn nǹkan oṣù míì gan wà tó sì pé kò yẹ kán tí ìdáwọ́ dúró. Ẹ̀rọ obìnrin míì 43, 45 á lóun ò rí nǹkan oṣù mọ́, àìdóko ni. Tó o bá dóko tó ti ń wọ 46, 47, period ẹ lè dáwọ́ dúró. Tó o bá wá lọ dóko, wà wá rí pé period yẹn á wá. I'm telling you, gbogbo àwọn ẹ̀jẹ̀ tó ti lẹ́kì mọ́nú, gbogbo ẹ̀ máa wá padà. So that gbogbo àwọn hot flashes, àwọn sweating, gbogbo àwọn nǹkan yẹn ó máa cure off. So ẹ máa dóko. Àwọn ìyá tán ṣe nǹkan oṣù mọ́, tán ti wọ 60, 70 yẹn, they should not run away for oko. Bẹ́ẹ̀ ni, ìyẹn fún àwọn arúgbó. Èèyàn tí ẹlòmíì gan òrúgbó bẹ̀ tí ò rí period ẹ̀ mọ̀, ṣé wọn pé period ń gbà mí, ẹlòmíì 48, 49, 50, ẹlòmíì ń ṣe wọ 50. Yá báyìí ní ìsìn, kò sí nǹkan kan tó ní kóbìnrin mọ́ dóko. Time yẹn lobìnrin ní dóko because kò sí natural lubrication mọ́. Àtọ̀ náà ló máa lubricate ara fún obìnrin. So a nílò àtúnwí asán lórí yẹn fún number 1. Number 2 tí mo fẹ́ answer lórí fídíò yìí ó ní reduction of follower fún àwọn content creators. Tẹ́ bá kíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta, ẹ rí pé follower ó ń reduce, follower ń dínkù. Ṣé ẹ rí Facebook ló ń remove àwọn inactive followers of your page. Ẹlòmíì wà tó follow page èèyàn tó rẹ̀ pé bó ṣe follow page yẹn kò like, kò share, kò comment for years. Kò sí content creator tí ó experience ẹ̀.
tẹ́ bá lọ wo first page mi torí gbogbo platform mi máa post video yìí sí my very first page we were 333,000 plus lórí ẹ̀ tẹ́ bá kíyèsí sìn ẹ rí i pé 330 àti some figures ló wà níbẹ̀ tó tún mọ̀ pé 3,000 good people ní Facebook ti remove everybody ló experience ẹ̀ in fact ní ìsìn gan tá a bá ṣe show ń sìn sọ̀rọ̀ mi yé wa ní jáde ní tá a bá ṣe show ń sìn live stream nísìn a kì í rí àwọn viewers wa we no dey see our viewers tẹmọ tẹ bá ń ṣe live stream lọ́wọ́ ẹ rí iye number of people tó ń wò yín nísìn kan sì tọjọ mọ ọ ní rí ẹnkí ọmọ wò ọ lè mọ rí ọkọ lè mọ rí kọmẹǹtì bẹ́ẹ̀ ò ní rí iye figure that is watching Facebook ló ń ṣe àwọn nǹkan yẹn and moreover ẹlòmíín wà tó yẹ kó ṣe ìbẹ̀rẹ̀ content creation ni immediate you see you don't blow you grow èèyàn máa ń grow ni èèyàn kì í blow and many of the things tá à ń sọ ní bíbá yìí we learn it. If you think you don't have a content, you can learn a skill. Wàá fowó kọ́ skill yẹn. Tó bá fowó kọ́, wàá dẹ̀ máa train àwọn èèyàn fún. I understand the fact that I'm a scientist. I have degrees. But nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ Sex and Moral Talks, mo kọ́ ni. Everything I say here, I learnt it. Mo fowó kọ́ ni. Mo ṣe online training for sex education ni. Kò ń ṣe pé bóyá it just fell on me like ripe mango. I learnt it, I paid. And I'm a kind of person tó yẹ pé mo believe pé whatever is worth doing is worth doing well. In fact, look at even normal driving yìí. I have a lot of people that can teach me driving. I have to go to driving school, enroll myself, I paid. I sit down, receive lecture, put it down. I go to field. Because when I'm ready to do anything, màá create time fún, màá pay fún. I'm telling you, mo lọ school rẹ̀ ni mo fi mọ̀. The same thing with Sex and Moral Talks I do. I paid for it. I have a lot of books. Even I have professionals. Tẹ́ pé tí n bá lọ copy information ẹ wo rú àwọn arúgbó tí mo sọ̀rọ̀ wọ́n sìn. There are some people tó yẹ pé tí n bá fẹ́ gba information from them, I will pay them. Though mo láwọn tó ṣe pé they will just tell me for free. At times when I administer questionnaire, they will fill my questionnaire for me. Tí n bá padà lọ kó, wọ́n á dẹ̀ kó fún mi padà. I'll be able to put one or two things together. Then àwọn tó ń ṣerú iṣẹ́ yìí náà, I learnt, I follow them. Bẹ́ẹ̀ mo kọ́ ni, I paid for it. I understand the fact that all these apps, they pay. Àfẹ́ni tó bá fẹ́ purọ́. But it is time. It takes time. I've been here since 2019. Bóyá àwọn míì ṣe ń come across content mi níbẹ̀. Ọdún karùn-ún rẹ̀ tí mo ti wà lórí cyberspace. So, a máa ń grow ni. A kì í blow. Because àwọn míì tó ṣe ìbẹ̀rẹ̀ lòmíì ò tí ní bóyá 1,000 follower gan tó ti ń complain. You take time to grow. You spend money. Àwọn míì máa ń ṣe giveaway. All because pé wọ́n fẹ́ káwọn èèyàn tẹ̀ láwọn. Ẹlòmíì á máa ṣe giveaway bóyá some small amounts. So, but if you want a content, it will have a large audience. You understand? You can go to school. You can learn a skill. Àìmọye àwọn skill tó ṣe pé àwa gan máa fẹ́ apply nínú ilé tá a máa wá àwọn channels tí wọ́n ti ń train irú nǹkan bẹ́ẹ̀ yẹn. You know, when what you do is educative, people will come. They are touching reduction of follower. Gbogbo èèyàn ló experience ẹ̀. Iye àwọn èèyàn tí Facebook ti remove from follower mi, they are more than 3,000. Go and check the figure. 300,000 plus 30,000 plus 3,000 ni wá tẹ́lẹ̀. 330,000 ni wà ń bẹ́ẹ̀ sìn. About 3,000 people, Facebook they cut them off and they are inactive. That's why we are saying don't buy follower, don't buy views, because those people tó máa rà yẹn robots ni wọ́n, they will be inactive. So gbogbo àwọn tí follow àwọn reduce yẹn mi sọ pé wọ́n ra follower o, because follower ti wà náà virtually everybody ni. Reason tí Facebook fi yọ wọ́n ni pé wọ́n wà inactive. So if you are learning from somebody's page, tó dẹ̀ sì fẹ́ mọ́ learn from it, bó tiẹ̀ jẹ́ click on like, tàbí love, tàbí kó share, tàbí kó comment, just be active. Because tó bá wà inactive lórí page èèyàn kan for a long period of time, Facebook will just remove you. And majority of our people don't remove you. There are people that knows you in the real life. Maybe people in your mosque, people in your church, people in your àdúgbò, your neighborhood, your kinikan are the people tó máa ń wà inactive.
àwọn náà máa ń rí ṣó èèyàn tó máa ń yìn kí ló ń sọ because pé àrífín pé wọ́n ti rí fílífíní wọ́n lè máa ń ṣẹra wọn rí ó lè jẹ́ good morning náà lọ́ọ́ dání pọ̀ rí o but the fact pé wọ́n mẹ́ẹ̀ yẹn wọn ò ní fẹ́ that's why I say strangers ló ń build page fún yàn total and complete strangers na dem dey build page so fún gbogbo àwa tá à ń sọ pé why is follower reducing even for everybody ẹni tó ní the highest millions of followers lórí Facebook kò sẹ́ni tí ó experience reduction in follower yẹn ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ bóyá láti bí 2 or 3 weeks ago tó o bá ti lọ wo iye tó rí ń bẹ̀ lánàá á reduce iye tó rí ń bẹ̀ lénìí bó ṣe wà nìyẹn for you to be able to grow your page learn a skill learn it tó bá learn skill you can't run out of content. Me for example I have a lot of topics gan tí mi ti ráyè stage show fún because mo busy mo ṣe wà gan mo ń jáde ni mo kàn ní kí n sáré fòkò kan pa ẹyẹ bí ọgbọ̀n ni so please ẹ má jà mọ́ worry pé bóyá kí ni kankan ló ń ṣe page wa tí follower fi ń reduce. Facebook ló ń remove àwọn inactive member ẹlòmíì ti wà lórí page for the past 3-4 years tí ó active kò click on like rí èmi ọmọ tẹ̀yàn wọn ṣe bá ń sí ẹni tó fẹ́ràn tí ń ṣe kí ló wà lórí page ẹ̀ sí that is what is happening. Facebook ló ń remove wọn so that is it. Ẹ má wulẹ̀ jẹ́ kí a worry ẹ má jẹ́ àgbàgbé landness home and property fún gbogbo àwọn olóríire tí a fẹ́ ra ilẹ̀ ní Ẹ̀pẹ́ wọ́n nílẹ̀ lẹ́pẹ́ wọ́n nílẹ̀ ní Òmù Ẹ̀pẹ́ wọ́n dẹ̀ ní Ìbàdàn náà wọ́n ní Ọ̀jọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a contact landness home and property 09066989877 09066989877 landness home and property ibẹ̀ ni ajá sí ẹ jọ̀ọ́ àwa tí a bá mọ̀ pé a fẹ́ pè wọ́n a fẹ́ ralẹ̀ òní ẹja pè wọ́n ẹ má jáde mọ́ pé nọ́mbà wọn láì jẹ́ pé bóyá a ní nǹkan tí a fẹ́ sọ fún wọn àbí nǹkan tá a fẹ́ ṣe it is well with us ọjọ́ tá a bá máa ṣe live stream mo máa create awareness. All right guys ẹ ṣé gan.